nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. wọ́n ti wúyẹ sáyé ẹ padà múnà ní ọba fani orí ìgbé wọn àbíkà láàrin ní àdáṣe pàtẹ bẹ́ẹ̀ kòrò ìwọ̀dà bí súnmọ́tò díìrì. إني نعذيك ọ̀rọ̀ fẹ́ bàyá ìdá wáyé àwa kì í. لا أدري على ثقتي. ìwọ́dà wa kì í ti bàbá wa tó kú yìí kì í ṣe pé nígbà wa wà ní gbogbo wa yóò wá ní tọ́kù o léèjì kálukú bẹ pẹ̀lú ẹ̀ aago tó súnmọ́wọ́ mu iye aago tó kú ìdáyé bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n lọ́wọ́. إني نعذيك ẹ̀mí alábíkọ̀tì. لا أني على ثقتي. الخلود ولكن سنة الدين. من الخلود ولكن سنة الدين. من الخلود ولكن سنة الدين. Àbáwọ̀ fẹ́ rọ̀ yá ni. Ọ̀gbọ̀dọ̀ máa rí bẹ́ẹ̀. Ọ̀gbọ̀dọ̀ máa rí bẹ́ẹ̀. Ọ̀gbọ̀dọ̀ kó àkófà ya. Ẹ jẹ́ alẹ́ náà gbọ́. Ẹ sì kára yín kú. Ìtú ó gbé bàbá wa dáhùn. Dáhùn fún àgbà wa. Bàbá ẹgbẹ́ àwọn ìjọba jù sẹ́gbẹ̀ẹ́. Bàbá alámọ̀ràn mi. Ṣé lọ́rọ̀? Ìtú gbé wọn àwọn bàbá wa mọ̀ ká máa gbà. Wá bí ọ̀yà sọ̀rọ̀ onímọ̀lẹ́ wa kì í tó lọ onímọ̀lẹ́ òkì mọ́. Ẹ tẹ́lẹ̀ bọ́lọ̀ wọn. Aláàbá mi ṣe ìfẹ́ máa bẹ̀rẹ̀ àwọn àṣẹ lọ́wọ́ ni. Àti aláàbá sàdùn ní ìlú àwọn afọ́ bàbá àbá sàdùn ní ìṣàwá wa. Wá kì í ni. Kì í ṣe bá wa ní tọ́kù ńgbàtà wá kì í. من الخلود Abẹ́rẹ́ obìnrin ńgbàtà wá kì í ń gbé ẹja lọ kí n gbà wò kú ní mẹ́rọ. Wàhálà sunna tó dídí. من الخلود ولكن سنة الدين. Ẹ̀rọ bẹ̀rẹ̀ látọ̀ àtọ̀ yìí ogójì ọjọ́ pé mo fẹ́ kúrò látọ̀. Wọ́n wá sọ di ẹ̀jẹ̀ kí which is thick blood. Ẹ bá mi kò ní mi. Èyí òun náà tún gbé yóò náà wọ̀. Ogójì ọjọ́ pẹ̀lú ogójì ọjọ́ wọ́n á jọ gọ́rin ọjọ́ 80 days. Kí mo tún wá gbé gbòǹgbò. ثم خلقنا مدة عظاما. Mo wá lórí ilé ara bá ṣe ẹran àjẹgbẹ́mì ẹ̀dá. Olówó àtọ̀lọ́lá onípo kò nípo ọmọ akéwù tó ọmọ akéwù. Ìmáàmù àti màmú. Àfa àtọmọ akéwù. Ọ̀gá àtọmọ ṣẹ́. Ọkọ àti ìyàwó. Ọmọ àti bàbá àtọmọ. Déédéé bá sí ẹran tá máa fi sórí oúnjẹ fún àwọn bá a ti kọ́kọ́ rí nù. Ọlọ́run wa sọ ní bá sí ẹran. فكسونا العظام لحما. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما. Mo bá mú egungun mo kì í bọ́ mo bá sí ẹran. Mo rí pé egungun bẹ́ẹ̀ bá rí ta ẹ̀ àwọn ẹgbẹ́ yé ewu ibu ọlọ́mọ mo rí pé òun lágbára mo wá kì í bọ́ mo ẹran mo wá fẹ́ ẹran bí tiẹ̀. Ẹ wọ́n lọ́mọ olóòtú tàbí máa ń bèèrè lọ́tọ̀. Wọ́n wá sí bẹ́ẹ̀ fàkàsáwò yẹn lè sọ ọ̀la. Ọ̀dẹ́ ẹran bí ibu. Báwo pariwo bẹ́ẹ̀ ni? ثم
èékánná máa jẹ́ ìkánná ẹ̀dọ̀ kọ́ máa jẹ́ ẹ̀dọ̀ ìfún kọ́ máa jẹ́ fún àmọ́ kọ́ máa jẹ́ àmà sàkì kọ́ máa jẹ́ sàkì irun kọ́ máa jẹ́ irun àmì ọlọ́run pọ̀ ẹ̀ bá lọ ilé ìrẹsì méjì nínú ẹ̀ ní rí lábàbí àtọ́nà tí ẹ̀ kọ́ ìyẹsí ẹ̀ ní wọ́n á jáde ẹ̀ ní irun sì ẹ̀ ń fa gán máa ń pèsè nípa ìyẹn láì ẹ̀ sọ gbọ́ pàrọ̀ ìwọ tó ṣòfò jù láyé ìgbà ọmọ ìwọ tó wáyé dé kí wákàtí mọ́ra tiẹ̀ bàjẹ́ kí lọ wá sí láyé kí lọ wá sí láyé. Ilé ìjọba tó fún àyùbá yẹn ní kàmá wọ́n lè dẹ́kun kàmá yẹ kúrò náà ni wọ́n ti rí mu ẹ má lè lọ ẹ má kọ́ mi bẹ́ẹ̀ tí ń bá a lọ o ti bá a jù. Fani sọ́kùn ní bàyà. Alábàtà ọ̀rọ̀ wọn náà wọ́n ń tú kí láyé. O tún fún àyè orí wájú ṣé wà níbi. Ṣé wà sí ọ̀fà táì? Ẹ̀ ṣé táyì ọ̀fà táì? Àfa àlejò tí wọ́n ní ọba tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọmọ lórí náà máa ń wíwẹ̀ àṣà والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أكرمكم الله لا إله إلا الله فتبارك الله أحسن الخالقين. Alágbára kọ́ ọmọ ọlọ́dọ̀ afá. Àfọ̀ lágbára kọ́ ọmọ ní ọ̀dọ̀ àbá. Wo ẹni tí wọ́n ń kíláàsì ní ọlọ́run ó sì yọ àwọn onímọ̀ jíṣẹ́ tó mú láàrin wọn ó lè mọ ìyọjú márùn-ún lọ. Ilé lọ́dá ní ṣe búrẹ́dì rẹ̀ àsìlẹ́kẹ́wò. Ilé máa lọ ta pákó àsìlẹ́kẹ́wò ní ọ̀rọ̀ òótọ́ lè dárí jù wá lọ. Bẹ́ẹ̀ bá wá ṣe wá ìjọba wá pé ọ̀dọ́ fẹ́ rà fáyà ní èyí wà rí yẹn wá ní wọn máa ń jòkó èmi wọn máa ń jòkó lẹ́yìn ọ̀dà àwọn ọ̀dọ́ tèmi. Fatabarakallahu ahsanul khaliqin. Ìjọ yẹn lórí ni pé kò sí tó lè wí pa mi ayé òní gbà kò sí ọ̀tọ̀ lè pa tó lè rí mu tí èyí tí mo mú bí mo mú débẹ̀ èmi tí mo máa rí. Ọ̀dà àtọ̀ àwọn yẹn wá ní ní bí ìlàjọ òun. Yẹ́nì yìí ni wọ́n á sọ sínú sí ti táyọ̀ yìí ológun kọ́lá ti rí. Ọ̀rọ̀ sì wá ní láti wá sí alẹ́ títí ta ìlà ìlà olùgbé ọlọ́wọ́. Ọlọ́run wá bá ṣe kókò lè ní wàá wù lọ́rẹ̀ méjì ọ̀nà kan tẹ̀lé orí ti wù. Bàbá àdájọ́ rẹ̀ ló máa wà á yí barakallahu fina. Sẹ́ẹ̀rì tí wọ́n mọ̀ wá fi pamọ́. Ọ̀rọ̀ kò sí báńkì. Tọ́wọ́ àti àgbáyé. Wọ́n lò kárí barakallahu. Èyí ò lè mi wá ń lò báyìí. Àwọn ọmọ mi àtàrọ́ ọmọdọ́mọ. Amina. Àfàtọ́ bá ń tẹ̀lé, wọ́n jà bá rẹ o. Ògbẹ̀rẹ̀ ilé tẹ̀lé sọ́ọ̀ṣì lọ yá. Ẹ̀rí ìyẹn tẹ̀lé òun tẹ̀. Ẹ má jà bá afá yìí o. Ọmọ kéwú púpọ̀ bá ti sọ̀rọ̀ afá rẹ̀ ìlà ìlà kò ní rọ̀ láti ẹ lò. Lọ léèrè kò ní rí lò. Ní ilé gbà kéèyàn sọ̀rọ̀ afá mi lẹ́yìn ẹ̀kún wájú mi èmi ọmọ mú kábọ̀. Kọ́dà tí wọ́n bá bú mi ní jàmbẹ́, mo ti jàmbẹ́. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ní jí àwọn alálàjì. Afárá náà ni mo fẹ́ sí, wọ́n kò fẹ́ dá fún mi. Ká má fẹ́ yín náà sílẹ̀. Ṣé àwọn èèyàn ti nínú àwọn ọlọ́wọ́ kò ní àwọn tó wà náà jẹ́ ìbàdàn? Kí ni àwọn fèsì mi? Ya sahibal bayani. Àwọn ọ̀dọ́ ìlú lọ yá. Tadhakaritu. Àfáà ni mo rántí. Man yabki alayya ba'da mauti. Nígbà tí bàbá lọ tó wà láti mú yìí. Bàbá wa kan ti ẹ̀ bẹ̀ wọ́n lábúrò bàbá ni wọ́n. Àwọn ọmọ alájọ yóò gbogbo ẹ̀ tí wọ́n sọ bàbá sì dá àwọn alájẹ tó ń sọ fún wọn. Àsìkò rẹ̀ ló tó. Ìyàtọ̀ náà tí tó nù ni.
kí ni bàbá rí sọ́rí ọ̀yà rí sọ́rí ẹ̀rọ àkí wọn. Àwọn yìí bẹ̀rẹ̀ kúbi omi. Èmi àtàrà màsá ní aláyí bàbá wa bá nà. Èmi àti iṣẹ́ wa àfàwà àgbà àdà màsá ní. Àwọn pé bàbá ẹni lè ní ìṣirò àti ìṣirò. Àṣírí tí wọ́n rí sọ́rí ọ̀rẹ́ bàbá wa bu ẹ̀mú. Àwọn afẹ́ wọn pé kọ́ dákẹ́. Gbogbo ara sunkún. Ìgbẹ́ wọn sunkún ní ọjẹ́. Ṣé wọ́n sùn? Ọkọ̀ gbéra rẹ̀ lẹ́rìí. Bó o ti ń lò lòyìn tí wọ́n sunkún ní ọba kú. Afa sọ́ọ̀tì mi lọ yá. Man yabki alayya ba'da mauti. Wọ́n ní kàtà kẹ́rù máa yẹ kí alayya ba'da mauti. Ó ní wá mo tẹ̀ wá wù lọ pé ta ni ó tiẹ̀ sunkún bí bá wà. Falam ajid siwa a'mali salihah. Ó ní mo rí ìwà rẹ̀ tó sùn fúnra yìí síwà. Àmàlì sọ̀lá. Àbí sẹ́ni bá sì tọ́ dáa. Wọ́n mọ̀ wá wò pé mo sàkárẹ̀ ẹ̀jẹ̀. Olùkọ́ta ti gbogbo ẹ̀ tó ní ti gbogbo mi wọ́n lórí wáyé sí àdájọ́ ò ti káwọn kìíní wá. Wọ́n ti há kẹ́kọ̀ọ́ ní wọlé. Iṣẹ́ rẹ̀ mi ni ó jẹ́ wọ́n sùn. Fali mautu mautuna. Ikú ayọ̀ ọ̀gbìn. Wa nida'u li mautu nida'una. Ìgbègbè kú gbogbo alájọ̀gé ayọ̀ dáhùn. Wa nida'u li mauti nida'una. Àbí máa fi ń pè ní gbogbo ọ̀nà rẹ̀ jọ. Fakullu narin sayuriha. Abáṣọ́ ìrọ̀ yá rẹ̀. Gbogbo ẹni tí máa túbọ̀ láyé. Fúlù. Narin. Gbogbo ẹni tí máa túbọ̀ gbé. Sàlámù aláìkùm. Wọ́n lára jù. Wọ́n kúrò àrẹ. Sayuriha. Hallelujah. Àwọn wa túbọ̀ jẹ náà nìkan. Àwọn ilé nìkan láàrin wa ní ọjọ́ òní. Bàdá ìjọba fẹ́ wọ́n ṣe ní láti ọjọ́ òní. Bàdá ìyàfà lọ́sọ̀ yìí ti lè o. Wọ́n ti yára ọ̀dà kìí tẹ̀ fún pa. Àgbẹ̀wò ìnáyìntì. Bó ti nílẹ̀ ní òye, àwọn àwọn ọmọ rẹ̀. Àwọn àwọn tí ó hà ní èsì jẹ́ tó wọ́n. Ibẹ̀ láàrin wa ni. Wa kullu baqin fasayubka. Gbogbo ẹbí máa sọ fún káàsà ọlọ́wọ́ ìbáwọ̀ sí rẹ̀ fún olúwẹ̀. Wa kullu baqin. Gbogbo ẹbí máa sọ fún rẹ̀. Fasayubka. Ẹ lọ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀wù ìdára pé la ilaha illallah. Gbogbo ẹni tí máa sọ fún àwọn àtọ̀kùn tiẹ̀ náà. Wa kullu hafirin. Gbogbo ẹni tí máa gbé kòtò ẹgbẹ́ kí àwa àgbọ̀dá kí ló máa gbé àwọn náà máa gbé kó sẹ́yìn lẹ́kọ̀ọ́ ni bóyá yóò sì gbẹ́ lótó yóò sì ní ìdí. Fasayuhfiru lahu gadan. Ọba dídọ̀ náà á gbé sáré tiẹ̀ náà. Wa kullu ghasilin. Ọmọ ẹ̀kú àwọn náà àwọn bá mi kiri ọmọ òkú ẹ̀ bá ọmọ òkú ẹ̀kú ògbẹ́ tí máa wẹ̀ kú. Fasayugsalu gadan. Agbóhun náà ló bá fún dọ́kítà àmọ̀ wẹ̀. Wa kullu laqinin. Agbóhun ẹni tí ẹ wọlé ẹ máa gbé ilẹ̀ àkínlẹ̀ ẹ máa gbé sí lẹ́nu. Ọgbẹ́ tí máa wẹ̀. Fasayulqanu gadan. A sì tẹ̀lé kí nù fún wọn náà ìjọba kan. Li'anna dunya darun mamarrum. Ayé dàbẹ́ ń lè yé ṣe bí táwa fẹsẹ̀ rí lẹ́ka wà ń bẹ̀ táwa gbà ní lọ́mọ. A kọjá lọ́bẹ̀. Wal akhiratu darun maqarrum. Ibi tá a lọ pé ní alikiyama ni. Láti kú ní láti bí 300 years. Láti kú láti bí 200 years. Kọ́dà àwọn sàárè mi ẹni àṣìṣe mà. Akramakallah. Àwọn afá wọn ti kọrin àwọn afá ti kọrin dáadáa sáyé lọ. Kì í ṣe bí ìdá wa wọlé ẹlò ìdá ìbúra wa. Ẹ bá lọ wo orin mẹ́jẹ orin òsì tẹ́lómi ìkọ́ kábẹ̀ tí ń bè tó lóun kọrin kéwù. Ìwà afá oníṣẹ́ yìí rún náà. أهاليهم بجمعهم يشيعون أهاليهم
بجمعهم وينظرون إلى ما فيه قد قبروا يشجعون أهاليهم بجمعهم Kalasi ogun ọbẹ rẹ yìí ogun wọn gbé kalasi àyìnà àwọn bàbá wọn gbé ṣé bàbá lásọ kọ yìí àrí bàbá lásọ mi kí fúrúùtù wọn lásì àwọn bàbá lásọ sí ẹ wà wọn ká lọ gbé lórí àwọn ọjà sí wọn. وينظرون إلى ما فيه قد قبروا. àmọ́ wa wo sàárè ìwọlé léyìí alẹ́ léyìí mo láàsì sí ẹni ẹjọ́ gbé lórí nù yóò wá dé ẹ̀rù àwa ni wọ́n gbé bàbá tì kí wọ́n tó sí wọn. ọmọ olódodo kọmíṣánná àbẹ̀kọ̀wé ẹgbẹ́ ẹ̀dẹ̀kẹ́kẹ́ ní bàbá bàbá yìí èmi mo jókòó tẹ̀lé kọ̀wé àfàwọn àgbàṣe àdàmàfàárì wọ́n jókòó àbàbà bàdà wọ́n wá jókòó tì àdàmàfàárì àfàárì lọ́dọ̀ wa. ìwọ̀n àwọn ọmọ níbi náà nù ó wá sí tí mo sì wá sí ẹnu mọ́sálásí níta yìí níjọ́ tí Yunus and Sima rẹ̀ yẹ̀ wò. bẹ́ẹ̀ni èyí tí bá wà sí lọ kí ló wáyé lọ bàbá ni. wọ́n á bọ́ sọ́dọ̀ ọkùnrin wọ́n ní pọ̀tìmọ̀ kó rí mi. àwọn ọ̀nà tí mo kúlẹ̀ kí ló tó kúlẹ̀. olùsí wa ń dé kálukú mọ́lẹ̀ ládùúgbò. bàbá sọ fọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ náà bọ̀ irọ́ ni olè lọ́jà. الموت لا يرحم أميرا. bàbá sọ fọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ náà bọ̀ ẹ̀ mọ̀ tiẹ̀